Hello, ẹ̀yin èèyàn wa, a kú ìsinmi àná. Tuntun ta tún gbédé lówùúrọ̀ yìí. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́. Hmm. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní lánàá Sunday, nígbà tí sáfíìsì ń lọ ní ṣọ́ọ̀ṣì Naomi, wọ́n bọ́ sórí púpìtì, àwọn ọlọ́mọ ya ń preach ní Sunday service. Wọ́n ní báwọn olórí ṣe dé nìyẹn. Àwọn olórí àpàpàǹdodo olórí túláàsì tí kábíyèsí gbé wá sí ààfin. Wọ́n ní bọ́n ṣe wá bẹ̀rẹ̀ sí ní hàn, mo ti ṣe news yẹn. Wọ́n ní bí security ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní hàn pápápápápá. Wọ́n fẹ́ distract wọn níbi tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé o mọ̀ pé tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run everywhere máa ń wà quiet. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá. So wọ́n kúrò ní church, wọn ò succeed ní church ṣá. Àwọn security lé wọn tèfètèfè. Bó ṣe wá sá kúrò, wọ́n ní àwọn obìnrin ìjọ, wọ́n náà fún wọn ní fire to fire. Ọlọ́run ló gbèjà rẹ̀ lánàá. Wọ́n disgrace, wọ́n tún kúrò ńbẹ̀, wọ́n ṣí pópó, wọ́n náà sá lọ ni. Nígbà táwọn ọmọ ìjọ sọ pé àti mọ́tò àtàwọn fúnra wọn máa sun gbogbo wọn ná, torí tẹ́nítírì wọn náà ti wá bá wọn. Wọ́n ní before you know it, wọ́n ti sá sínú mọ́tò, ó di bóòlù ìyá mi bó ṣe sá lọ nìyẹn. Ṣé rí pé wọ́n ti fail ńbẹ̀ yẹn? Right. Wọ́n ti kúrò ńbẹ̀. Wọ́n ní bó ṣe ń lọ, wọ́n kàn bọ́ sí mall kábíyèsí ní àwọn ilé ọjà, big mall yẹn tó máa ń wà nílùú òyìnbó yẹn, mall tá máa ń lọ nílùú òyìnbó tá bá lọ. Wọ́n yà sí mall. Wọ́n rí gbogbo oríṣiríṣi, ẹ ṣé mọ̀ bí wọ́n ṣe máa ń rí supermarket wà ńbẹ̀, restaurant wà ńbẹ̀, oríṣiríṣi game wà ńbẹ̀, everything. Department by department, bó ṣe tóbi tó. Wọ́n débi, wọ́n kọ́kọ́ bọ́ sí restaurant inú mall yẹn. Wọ́n kọ́kọ́ jẹun torí wọ́n náà wọn ò jẹun kúrò nílé. Pé kán tó kúrò nílé, kán lè tètè bá sáfíìsì church àti wọ́n fẹ́ lọ ṣe trouble ńbẹ̀. Wọ́n á tètè lọ pẹ̀lú empty stomach. Nígbà tí wọ́n bá ti fail ní church, wọ́n ní káwọn kúkú yà sí mall, kán lọ sí mall kábíyèsí. Kẹ́ rí pé àwọn olórí burúkú wọn yẹn, wọ́n jayé jẹkújẹ. Wọ́n fẹ́ parun. Bíbélì ní pé ọmọ tó bá wí tó bá warùn kì, ó máa ṣe kíni? Ó máa parun lójijì. Ọlọ́run yóò fún wọn ní long rope láti fà pé ẹ má jẹ́ kí n sọ kan mi. Tó bọ́n ṣe ṣáà ṣe kúrò ní church, wọ́n bọ́ sí mall. Wọ́n ní káwọn jẹun. Kán gbóúnjẹ wá, àwọn fẹ́ jẹun, àwọn fẹ́ ṣe kíní. Àwọn èèyàn kí lẹ fẹ́, wọ́n ṣá serve wọn lóúnjẹ tó wọ́n satisfy pẹ̀lú wọn. Ó dáa kán sanwó o. Wọ́n dìde, wọ́n láwọn ń bọ̀. Ẹ tí ì fún wa lówó, wọ́n láwọn ń bọ̀. Pé àwọn fẹ́ lọ sí department of àwọn provisions, gbogbo nǹkan yẹn, supermarket. Wọ́n lọ sí party supermarket yẹn. Wọ́n á débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣá. Wọ́n ṣá oríṣiríṣi. Ó ní 1 million. Ẹlòmíì gbé gbogbo nǹkan tó ń gbà ńbẹ̀ yẹn ṣá. Tó ń ṣà. Wọ́n ní more than a million ṣá. Bọ́n ṣe ṣe tí wọ́n wá gbọ̀nà, wọ́n wá ń lọ. Ẹ wá ẹ̀yin ará bíbà yìí. Manager ni àwọn waiters tó ń dúró, wọn ò tí ì sanwó. Ó sẹ́yìn kan lọ síbi ibi tó yẹ kán sanwó, wọn ò sanwó. Wọ́n dẹ̀ ń lọ. Bọ́n ṣe fà wọ́n sẹ́yìn ni. Wọ́n ní ó yẹ padà. Ẹ ì tí ì sanwó. Wọ́n ní ẹ ẹ̀ mọ àwọn ni. Wọ́n ní àwọn ò mọ̀ yín o. Àwọn ìyàwó olórí láti ọ̀dọ̀ Ìjájá kiní kan. Wọ́n ní àwọn táwọn mọ̀ pé ó láwọn táwọn mọ̀, ó láwọn lò pé kẹ́kẹ́ ayẹyẹ yín àmọ̀ yín. Bá tí ẹ mọ̀ yín, ọjà wa là ń tà. Àwa ò lè máa fi ọjà wa máa tọrẹ. Kẹ́nìkan dé kó sọ pé
ìyàwó kábíyèsí, ìyàwó kínní. Pé ẹnìkan nu wọn ó ti wá sọ́jà ńjọ́ kan, wá sí ààfin bó ṣe rajà náà nìyẹn. Nínú àwọn olórí yẹn, wọ́n lẹ́nìkan ló wá ń gbà yẹn bó ṣe mọ́jà bó ṣe fẹ́ lọ wọ́n á dá a padà pé kó sanwó kinní kan. Pé ó lóun ò sanwó, pé bọ́n ṣe pé kábíyèsí, máníjà pé kábíyèsí. Lágbájá báyìí wá o. Ó ní òun ò sanwó o. Ó ní àtọ̀dọ̀ òun nìyàwó yín, pé kábíyèsí wá ní kíá tí ọjà bá dé ńbẹ̀ yẹn, ìwọ máníjà ló máa sanwó ẹ̀. Kò sí business kankan nínú, kò fẹ́ family nínú business. Business is business. Á jẹ́ pé salary ẹ̀ òun ló máa fi di, òun ò rányàn o, kò gbowó ẹ̀ lọ́wọ́ wọn o, lọ́wọ́ ẹ̀ o. Ó ní kíákíá bí yẹn ṣe dá ọjà á lẹ̀ nìyẹn, tí ò mú nǹkan kan lọ. Ní bí yẹn ṣe lọ nìyẹn. Làwọn eléyìí tó wá, wọ́n ní lágbájá. Wọ́n ní kábíyèsí, wọ́n ní máníjà ò tiẹ̀ wulẹ̀ sọ wípé kóun pe kábíyèsí kó tiẹ̀ pé kábíyèsí. Ìyẹn lánàá yìí òde òní o tán ti lọ ṣe àṣemáṣe ní church tọ́lọ́run ò fún wọn ṣe. Wọ́n wá ṣe yàsítù, wọ́n tún wá yà sí supermarket àti mọ́ kábíyèsí. Wọ́n ṣe nǹkan wọ́n ṣe atrocity, wọ́n ṣe àwọn èèyàn ní lá kán sanwó wọn o. Owó náà ni eléyìí wá ń wo rẹ̀ lójú, tọ̀hún wá ń wo rẹ̀ lójú. Wọ́n nígbà tó di pé embarrassment yẹn fẹ́ pọ̀ jù, àwọn yẹn wọ́n fẹ́ disgrace wọn. Wọ́n fẹ́ disgrace pé láyé wọ́n ṣe tilẹ̀kùn mọ́ nìyẹn, pé nobody should pass àfi tán bá sanwó. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní da ọjà á lẹ̀ nìyẹn. Wọ́n wá píìkì díẹ̀ tó owó wọn ká. Wọ́n ní bó ṣe sanwó nìyẹn. Bó ṣe sanwó tán fẹ́ bọ́ta. Ibi tó ti jẹun, restaurant tó ti jẹun àwọn yẹn náà, wọ́n dúró dè wọ́n. Wọ́n wá pe máníjà supermarket. Wọ́n ní àwọn kan jẹun lọ́dọ̀ àwọn supermarket. Ṣé wọ́n ti sanwó oúnjẹ wọn transfer sí wa? Àwọn ní kò sí tó kà wọ́n. Oúnjẹ, ìyàwó ò ta oúnjẹ. Kíní làwa ń ta supermarket ni wá. Wọ́n ní bí àwọn yẹn náà ṣe sáré lé wọn nìyẹn. Ó yá, ẹ tí ì sanwó oúnjẹ, ó yẹ san. Àwọn èèyàn ní kíni. Wọ́n lẹ̀ tí ì sanwó oúnjẹ, wọ́n lẹ̀ wá wèrè lórí wọn. Lánàá yẹn àná òde òní eléyìí o. Wọ́n ní ẹ wá wo bí Ọlọ́run ṣe ń túnú àṣírí wọn. Ṣáwọn èèyàn nìyẹn? Ṣáwọn ẹni tó lè bá èèyàn kalẹ̀ nìyẹn? Ṣáwọn ẹni tó ń kó wọnú àárín àwọn èèyàn gidi nìyẹn? Àlè èṣù làwọn èèyàn. Àwọn ìránṣẹ́ èṣù. Ọlọ́run èṣù really wọ́n fẹ́ fi terminate image kábíyèsí. A ní kí kábíyèsí wá nǹkan ṣe sí i. Kí kábíyèsí wá nǹkan ṣe sí i. Ẹ tún wo èyí tán ṣe lánàá. Ṣé ẹ mọ̀ pé wọ́n lọ sí church? Ọlọ́run ló ní ó yá, wọ́n fẹ́ lọ dà nǹkan sọ́mọ yẹn lára. Ìyẹn Naomi tó wá kú wọn rí wọn tó pẹ́ lọ pé àwọn security. Ẹ ní kí kábíyèsí, ẹ jọ̀ọ́ ẹ bá sọ fún kábíyèsí kó jọ̀ọ́, k'Ọlọ́run kó fi ìṣọ́ ẹ̀ ṣọ́ gbogbo wọn. Kó wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn ọmọbìnrin yìí. Àwọn èṣù láàlú. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní tí èèyàn bá fẹ́, ẹni tó bá sọ pé ẹni tá a ṣe oúnjẹ lẹ̀ pé ká jẹ ká yó, èèyàn máa ń ṣe tiẹ̀ mọ́. Bẹ̀tí nígbà tí kábíyèsí náà ti s'oúnjẹ táwọn èṣù yẹn mọ́ tiẹ̀ tó tún fún wọn, wọn ò tún wà satisfied. Kí kábíyèsí fún wọn láyè kan jáde. Kán fún kábíyèsí láyè kan jáde kúrò nínú ààfin. Tó bá jẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run Naomi tó wà láàárín, tó wà nínú ayé kábíyèsí, báwo ni àbá ṣe máa? Báwo làbá ṣe máa ṣe? Wọ́n fẹ́ ba ayé kábíyèsí jẹ́. Wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ tí Ọlọ́run ò gbà fún wọn. Ẹ ní kí kábíyèsí wá nǹkan. Kán wá nǹkan ṣe sí i kí gbogbo ayé mọ̀ pé wọ́n ti wá nǹkan ṣe sí àwọn èṣù bí èèyàn, àwọn èèyàn bí èṣù. Ẹ̀yin èèyàn wa, kò jẹ́ bó ṣe jẹ́ o. Nǹkan tá tún rí gbọ́ nìyẹn. Tá bá tún rí mi, a tún jẹ́ kẹ́ mọ̀, kẹ́ gbọ́. Nǹkan táwọn olórí yẹn ń dálẹ̀. Íńtánẹ́ẹ̀tì kan jà rìnrìn ní gbogbo nǹkan tí àwọn olórí Ọọ̀ni of Ifẹ̀ ń ṣe. Kì í ṣe bad name nìyẹn. Wọ́n fẹ́ mú bad name wá sí ààfin Ọjájá. But Ọjájá, mo jẹ́rìí bàbá yẹn. Mo jẹ́rìí wọn kábíyèsí. Oyè yín máa ṣí ní gbogbo ìgbà. Ọlọ́run á kọ́ yín láti mọ̀ ṣe ní gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe. Ọlọ́run á kọ́ yín
nǹkan tẹ́ máa ṣe fún àwọn olórí yín. Ọlọ́run á dẹ̀ ràn yín lọ́wọ́. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé tẹ́ ṣe tẹ́tí sí wa, ẹ bá wa fi tó kù sí comment section. Kẹ́ dẹ̀ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe. Ẹ ṣé tẹ́ fi ń gbọ́ tiwa. Bye.